Olomaba Festival 2025 at Ayepe Jebu, and you can spot the Alaye, His Royal Highness Oba Michael Egoya live with the Laruko, and you can see all the well-wishers live here today, 30th of August 2025. His Royal Majesty Oba Michael Olufemiloye. And that's the Laruko. Just came to give the blessings. Olomaba Day 2025. Ìlú Ayépe la wà báyìí. A jẹ́ kúrò ní ìlú Àgọ́wòye ní ìlú Ayépe la tún wà báyìí. Exclusive from Ijebu News Hub. For those of you following us, I see the beautiful faces. The festival, so much amazing. Olomaba Festival 2025, at Ayepe Ijebu. Ebi nìkan ni mo dàbí baboon nínú fọ́tò yìí. Mo fáìn ara. Ẹ má bínú sá, bàbá mi. Grandma. Níbìnú ètò ìdíkítẹ́bìnú ṣe bí rẹ̀. Kí n sì wẹ̀wẹ́ lé dàgbà. Ẹni sùúrù ẹ̀kan, ẹni sùúrù. That's the Araba. Oba Ayepe Ijebu. Oba Ayepe Ijebu. Akọ ọdún sáà. Araba gbàmù. Ẹbí wá ṣọ̀pọ̀. Well, you still hear from him very soon. Araba gbàmù. Akọ ọdún akóyèdún sáà. Ẹ kàn kí àwọn tó wò yín láti ilé
kí gbogbo lé o àṣeyíṣẹ́ àmọ́dún ànífi lè ṣòpin o àmọ́ tó jẹ́ pẹ́ ṣàpèlé o wọ́n máa ṣe rí ní ẹ̀ṣẹ̀gun àdúpẹ́ o. That's just introduce ara yín sir. Introduce ara yín ẹ jẹ́ kọ́mọ̀ ni. Ní Àràbà Ayépé Ọ̀ṣọ́ ti ìlú Ayépé. Àràbà ìlú Ayépé, that's the Àràbà of Ayépé. Ayépé Ìjẹ̀bú. Yes. Ayépé, we are still here live at Ayépé Ìjẹ̀bú. Wow, only still going on. Olomaba Festival 2025. That's the way it goes. Definitely live at Ayépé, ìlú Ayépé la wà yìí. Ayépé ló ń bọ̀ bẹ́ẹ̀. Ọmọ Ojúgbé ìyáàjò wọ́n máa bọ̀ ọmọ Ojúgbé. Àwọn ẹ̀ṣẹ̀ náà dún tówó tàlàfíà pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ nínú ọ̀lànà ẹ̀rí kíkọ́ náà lò wọ́n náà jáde ọmọ àmọ́ náà ọdún tó ń bá tó ṣe ẹgbẹ́ mi wá. You can hear much from the angle of our mothers. Flashlight. Àwọn ọmọ Ojúgbé, ọmọ Àbà, ọmọ ìlú Picturation. Ìwòye àmọ̀dá tún máa ṣe láyọ̀ àlàáfíà. A níbẹ̀ ní kọ́kọ́ ṣàwátì. Ìwòye àmọ̀dún tó wọ́pọ̀ ọmọ lájọ máa ṣe. A níwẹ́ ní kọ́kọ́ tì. Ìwọ tó wá lọ́dún iná ló máa wá lọ́dún tó ń bọ̀. Àtẹ̀wé àtàgbà àjọ máa ṣàmọ́dún ni. A níbẹ̀ ní kọ́kọ́ ṣàwátì. This is still live on Ayépé. I know, sir. Ẹ tún wá sáyé pé ẹ wá kí wọn.